Ẹ káàsán sir. Dilo. Sir. Báwo ni? Yes sir. Kúṣẹ́. Yes sir. Jókòó. Alpha, báwo ni? A dúpẹ́ lọ́wọ́. Ilé ẹ̀ mo ti ń bọ̀ sir. Mo dẹ̀ rí àwọn tenant tó wà níbẹ̀. Very good. Àmọ́ mo rí nǹkan kan tó jọ mí lójú níbẹ̀ sir. Majority of àwọn tenants ta fi ó pè bí àwọn jẹ wá lówó gbogbo wọn pátápátá ló ti sanwó. Tí wọ́n dẹ̀ fi receipt wọn hàn mí. And brother yín dẹ̀ ló issue ẹ̀ fún wọn. Brother mi. Bẹ́ẹ̀ni. Brother mi ló lọ gbowó lọ́wọ́. Kí ni brother mi ṣe báyìí fún for God's sake? Kí ni gbogbo kàtìkàtì yìí? Ṣé a máa ń bá ní tán ká fa ní tán ya ni? Lẹ́yìn ìgbà tí mo ti ṣàlàyé fún pé ọ̀rọ̀ ilé yìí mo ti fà á lé lọ́ọ̀yà lọ́wọ́, kí náà tún wá ń bẹ̀? Kí ni gbogbo oh God, èmi á bá wọn jà o, máa bá wọn jà seriously. No, kí ló dé? Èmi ò bá advice yín wípé kẹ́ take àwọn steps kankan. Nítorí ìwọ ọ̀rọ̀ báyìí máa ń fa gbọ́n mi sí omi òtó. Ẹ ní believe wípé nígbà tí mo dé ibẹ̀, ìkan láàrin àwọn tenant yẹn láti máa accuse mi wípé bí a 419 ni wá. Wípé brother yín ti wá gbowó, èmi náà tó wá gbowó mi lọ́wọ́ wọn. Tó bá sọ bẹ́ẹ̀ ó dín right, kò ń ṣẹjọ́ ẹ̀ at all. Ṣé kò fẹ́ jọ bẹ́ẹ̀ ni? Anyway, mo ti gbọ́ advice ẹ̀, alátiṣe ni a máa ti ṣe ààrẹ. Okay, that's all. O ṣe gan, má bínú ṣùgbọ́n. No problem, sir. I'm sorry for embarrassment. No problem, sir. I'm sorry about that. Yes, sir. Okay, thank you, sir. Thank you very much. Àdùkẹ́, kí ló dé o ti pẹ́ jù? Èmi ti múra tán látàárọ̀, mo ti múra tán. Irọ́ ni, má sọ fún mi pé ó dọ̀pù wà lẹ́kọ̀ọ́, kò sódọ̀pù kankan lẹ́kọ̀ọ́. Fáṣọlá ti ṣèkó dìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni. Màmá rẹ̀ sí ẹ̀ o ti pẹ́ jù. Ọmọ ọmọ tó máa ṣe gba ọ̀nà ṣòdì straight. Kó máa fi bọ̀ ní Yábà. Tó bá ti bọ̀ lóṣòdì kò sí hold up kankan straight ni. Fine, thank you. Mọ́mí, Gbénga tí máa ti ń sọ̀rọ̀ ìfún Gbénga mọ́mí. Olúwa Gbénga, ẹ̀lẹ́ kújọ́ mẹ́ta. Ẹ̀yin ni Gbénga, Olúwa ṣeun. Gbénga ti fẹ́ fọ́ alé sínú ilé yìí. Ẹ̀lẹ́, àwọn dádì àti mọ́mí ńkọ́? Everybody wà wá. Báwo dẹ̀ níṣẹ́? A dúpẹ́ wá. Olúwa dẹ̀ ṣe wá lọ́rẹ̀ ara wa o. Àníyá ara wa o. Ẹ̀lẹ́. Dádì, ẹ kò lè sá. Gbénga rè. Bẹ́ẹ̀ ni dádì, Gbénga ni. Ìwọ rè. Ojú ẹ rè. A máa dúpẹ́ o. A ti sọ lójú eégún lẹ́nìí. Dúró kí ni kí n kọ́ ṣe fún ẹ náà? Ṣé kí n máa box ẹ ni àbí kí n fọlọ́pàá mú ẹ? Nítorí pé gbogbo fọ́kànnà lè Gbénga mi. Kí ló dé? Kí ló ṣe fọ́mọ mi? Kí ló ṣe sí? Daddy, ẹ má bínú sá. Ẹ jẹ́ sá. Ẹjọ́ ọ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ ni iye mo já sí. Anyway, you are most welcome. Ọlọ́run àwọn òye lọ́wọ́ àdáyé sí. Ọlọ́run àṣẹ lọ́yọ̀ ọ̀la. Tó wá yá Gbénga. Máa invite a sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin. Torí pé unfortunately mi nílé dúró bá ìjókòó lé mi. Mo ní appointment kan láti lọ fún mi. Okay? Ẹ ṣe wọ́n. Ọlá Ọ̀dà kí ni ká fi ṣe lálejò díje mú gbogbo ẹ̀. Ẹ wò mọ́mí, mo mọ choice ẹ̀, ó máa jẹ, ó máa mu, ẹ jẹ́ sáyé lọ. Ó dà bẹ́ẹ̀. Tani ò kó wọlé o? Mọ̀dálẹ̀ kan. Káyọ̀ mi. Báwo ni? Àpẹ ó tọ́jọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú.
ṣé kò sí láburú ṣá. Ọlọ́run ò jẹ́ adúpẹ́. Ohun tí mò ń bẹ lọ́nà ni ànírà burú lágbára Ọlọ́run. Bàbá yìí nǹkan mẹ́. Ẹ̀yin náà ti ń dúró dè látàwọn mọ́mọ́ kí n bá yín pè wọ́n. Ọlálẹ́kan ọ̀lẹ́ ó pẹ́ díẹ̀ o. Òun ṣàmọ̀ bọ́nà lémi ṣe rí ó dọ̀pù ló fa. Anyway ìwọ náà mo ti ń retí ṣó ti yá. Ó ti yá. À ń jáde lọ. Ẹ mọ̀ pé òṣè mọ́ pápọ̀ ọ̀nù ilé. Èmi náà tiẹ̀ níjó pẹ́ lóde tá a lọ yìí rárá ṣó ti gbọ́ fọkàn ìgbàlẹ̀ aya mi. Ó ti gbọ́. Ẹ lọ wá. Báwo wà níbi tẹ́lẹ̀? Mi mà rírú ẹ̀ rí. Tí mo bá bọ̀ kò dáa rárá àti rárá ni. Èsì tí bọ̀dá mi ń fún mi ò expect ẹ̀ láti ẹnu. Bẹ́ẹ̀ ni nígbà tí mò ń bí wọn lọ́rọ̀ lé the next thing tó máa sọ fún mi ni pé èèlò lówó ilé tí mò ń sọ ń pa ẹ̀ sí owó tèmi ń pa ní ọ́fíìsì. Bẹ́ẹ̀ ni báwo ni èsì tí wọ́n fún mi yẹn kí ló ṣe papọ̀ mọ́ tí mò ń béèrè lọ́wọ́ wọn débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ iye tí mò ń rí lọ́sẹ̀ iye tí mò ń rí lóṣù iye tí mò ń rí lọ́dún. Kí ni gbogbo kàtìkàtì yẹn? Wọn lẹ́bi. Kí ló kọ́ wọn nípa owó tó ń wọlé owó tó ń jáde? Ó yà mí lẹ́nu. Ta ni wọ́n lọ sọ gbogbo kàtìkàtì yẹn fún wọn? Wọn lẹ́bi èmi ni mo lẹ́bi. Lọ́nà wo? Ìyá Tọ́lá èmi ni mo lẹ́bi èmi ni mo gbé ọmọ àparò sábẹ́ tí mò ń gbin ọkà ìwọ̀n bá rí pé ọmọ wọn tó wà lọ́dọ̀ mi mo fi sípò acting manager tó ti rí àwọn àṣírí kan bówó ṣe ń wọlé bó ṣe ń jáde ó tán ló ń lọ kà fún bọ̀dá mi. Can you imagine? Ọ̀rọ̀ rí o ẹ wò ẹ̀yin náà lẹ́rọ kolókogún tẹ̀gbẹ́ pa sí o ẹ rí ọ̀dàn lọ́dàn ọ̀gàlà ẹ lọ gbin lásìbẹ̀ rẹpẹtẹ ọ̀nà wa dà tí àgbẹ̀ fẹ́ fi kéré àmọ́dún ṣe rí i pé ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí ó yẹ kẹ́ wá nǹkan ṣe sí i èdè ya wá nǹkan ṣe sí o. Àsìkò tí èèyàn ti ń wá nǹkan ṣe sí gan-an òun ló ti tó yìí so wàhálà ẹbí lèmi wàhálà ọbí lọ́la ó ti tó gẹ́ alùbàtà kan gbọ́dọ̀ dání èmi gan fúnra mi máa wá wọ̀rọ̀ kan tó máa fi ṣàdá. Ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe rí ara nǹkan táwọn olówó mi máa fi ń ṣe wíìlì wọn sílẹ̀ nìyí o nítorí pé ikú òdòjọ́ àrùn òdòṣù tó bá di pé olówó yẹn bá pẹ́yìn dà kàn án àwọn fámìlì ẹ̀ wọ́n ṣe máa gbógun léyàwó àtọmọ òun náà máa wá ọlọ́dẹ máa yẹ kárí kò ṣe dáadáa èmi mọ̀ pé mi ìbùkú ní dopó ọ̀sán gan ní agbára Ọlọ́run mi ní dopó ọ̀sán gan. Ó tiẹ̀ ní dopó ọ̀sán gan ní agbára Ọlọ́run èmi náà ní kú báyìí ìgbà ọdún kan ní lọ́dọ̀ mi lágbára Ọlọ́run. Ṣùgbọ́n èmi fúnra mi o ọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ yé mi bọ̀ ni àti ṣàfihàn mi lóhun tútù ọpọlọ mi wálé. Ọmọtọ́lá báwo ni kí ló ń ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé tí ẹ̀ bá wọ ẹ̀wọ̀n jò lásìkò ooru onítọ̀hún á bímọ rẹ̀ báwo ni tọ̀rọ̀ wedding wa yìí. Gbẹ̀ngà èmi náà mọ̀ wípé àsìkò ọ̀gbìn kò papọ̀ mọ́ tí kò rí oko àmọ́ wàá ṣe sùúrù fún mi díẹ̀ ni ó láwọn kọ̀ọ̀kan tó kọ́ mọ̀ tí mo dẹ̀ ní láti settle tí bá ti yanjú gbogbo ẹ̀ tán á dẹ̀ ṣe wedding by then. Jóná Ọmọ́sọ́lá ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o kí ni nǹkan tó tún settle kí ló wá kù àjọ sọ́bà yìí náà. Mo mọ̀ pé àjọ sọ́bà yìí but kò tiẹ̀ fún mi ní time jẹ́ kí settle gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Jóná ó mọ nǹkan tó ń sọ ṣá ṣé òun fẹ́ dá gbogbo plank ní ìró nìyí. Ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣé ìwọ ọmọkùnrin má pin mí lẹ́mìí náà mo ní tó bá tásìkò máa jẹ́ kó mọ̀ mí ṣáà ni mi ṣe wedding mu àmì ṣáà ti ṣàlàyé fún ẹ ó dẹ̀ ní sùúrù. Gbẹ̀ngà máa ṣe sùúrù náà ó dáa o.